Hello, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àjoké Akéwì. Oníbàárà mi kan ló kàn sí mi pé Àjọkẹ́ mo ṣe ìyá mi o, mo ṣe wọ́n lẹ́ṣẹ̀ tó pọ̀. Mo dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí olóhùn àrèrè bá mi pè wọ́n, kó bá mi bẹ̀ wọ́n, kó bá mi kí wọ́n. Ẹ dẹ̀ mọ̀ pé ṣé ẹ̀fẹ́ lèmi wáyé wá jẹ́. Mo fẹ́ lọ jíṣẹ́ fún wọn báyìí. Ẹ máa bá mi ká lọ. Hello, mommy. Ẹ káàsán ma. Yes, ma. Ẹ jọ̀ọ́ ṣé Mrs. Sophia Tarike ni mo bá sọ̀rọ̀ ma. Láti bo. Orúkọ mi ni Àjọkẹ́ ma. Ẹ jọ̀ọ́ mo kàn nídìí ìṣẹ́jú díẹ̀ ní iṣẹ́ busy púpọ̀ ma. Yes, ma, ṣé o ma. Mo pé ẹ̀yin ìyá wa, ẹ̀yin náà lòrìṣà wa. Tí ò bá sí ìyá, àwa ọmọ yín a lè wà nílé ayé, a lè gbélé ayé. Ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà, ẹ̀yin lọ́lọ́run kékeré wa. Àgbékẹ́ Adé ló ní kí n bá òun pè yín o, Fáìsà àtọmọ yín. Ó ní báńkà bí amọ́tò ó tọ́ ó ní báńkì ìyá mi Àríkẹ́ Adé. Ó ní mo ti ṣe ìyá mi, mo ṣe ẹlẹ́ṣẹ̀ tó pọ̀ gan. Ó ní báńkì bá ń bẹ ẹ bá ń sá. Ó lábí amọ́ bí ìyá mi ò sí mọ́ nílé ayé. Àgbékẹ́ ni mo ti rè gbèrí òkun, mo rè gbèrí ọ̀sà, wọn ò rábí amọ́ bí alárìíkẹ́ mi mọ́ nílé ayé. Ó ní lọ́jọ́ rírí jẹ ìyá mi ni, lọ́jọ́ àìrí jẹ Àríkẹ́ Adé mi ni, lọ́jọ́ kẹrẹ rẹ fẹ́ bí sùn ló pọ̀ jayọ lọ nítorí ọmọ lọ́jọ́ tí ò sẹ́ni kankan, àbí sọ́jọ́ tí mo fẹ́ wálé ayé. Tẹ̀mí bọ́ lára ìyá mi kí n lè wálé ayé o, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ó ní bá ń koríṣà mi mo ti ṣẹ̀ ẹ́, bá ń bẹ̀ yá mi, bá ń ṣàyá mi, bá ń tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Àmì ni dígí mi ni, alábàárò mi ni, igi lẹ́yìn ọgbà mi ni. Ó ní lọ́jọ́ tí ò sẹ́ni kankan, Àríkẹ́ Adé ló dúró tì mí gbẹ̀ngbẹ̀. Ó ní bá ń kíyà mi, bá ń bẹ̀ yá mi, bá ń ṣàyá mi. Ó ní mo ṣe ẹlẹ́ṣẹ̀ tó pọ̀ gan, èmi gan ò gbádùn ara mi torí ìyá mi ń bínú. Ẹ dákun ẹ má mà bínú o, ìyá mi Àríkẹ́ mọ̀mọ́ bínú. Ẹ̀yin lọ́mọ owó yẹlé o, ọmọ òsì ẹ̀ tó sí oyọ́mọ ènìyàn. Wọ́n ní bọ́mọ tó sí sùkú lọ́jà abẹ́rin sí bọ́mọ olówó bá sùkú ariwo ẹkún àtà gbọ́dọ̀dọ̀ ṣe wọ̀fà wọn ló ti gbèsè rẹ̀ dénú lẹ́yìn. Ìyá mi Àríkẹ́ bó bá sọ̀mọ́ olówó wọn á ní ó rọ́jú kó fàtà sẹ́nu. Ẹ dákun ẹ mọ̀mọ́ bínú, bá fọwọ́ túbọ̀ mọ́ wí. Àáfi tòsí fàámọ́ra náà ní ẹ mọ̀mọ́ bínú s'Àgbékẹ́ Adé. Ó ní wọn ò tiẹ̀ mọ bí wọn ṣe bẹ̀yà mi, wọn ò mọ bí wọn ṣe dojúkọ. Mo ṣe ẹlẹ́ṣẹ̀ tó pọ̀ gan, ọkàn tèmi gan ò sì balẹ̀. Ó ní mọ̀ bẹ́ẹ̀ yín pé kẹ́ ẹ mọ̀mọ́ bínú rárá. Ẹ dákun ẹ mọ̀mọ́ bínú o. Ẹ jọ̀ọ́ ọmọ mi ẹ má bínú, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ọmọ yín náà la jẹ́. Ẹ dẹ̀ mọ̀ pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí ò bá jẹ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ wọlá ọjọ́ tẹ́ bí wá sílé ayé, ẹ wọlá pé ìnira yẹn kò sí anybody tó lè explain ní àfẹn tó bá go through. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú, ẹ má bínú. Ó ní mi ò mọ̀ kan tí mo lè sọ, mi ò mọ̀ kan tí mo lè ṣe, mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ bẹ̀ wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Mi bínú o, àdúrà wa gba ojú òní tiwa o. Àmín mà, àmín mà. Gbogbo wa la máa ná lẹ, gbogbo ilẹ̀ máa ná lùbáríkà ẹ̀ ṣàṣeyọrí o. Àmín mà, àmín. Ayé ò ní gbòmù lẹ́nu ẹ o. Àmín mà, àmín mà. Wọ́n ṣe wá sí. Àmín mà, àmín mà, àmín mà. Ẹ ṣé gan ni. Olúpẹ́ ó ṣe gan. Yes ma, yes ma. All right ma, take care ma. Ó dàbọ̀ ma. Yes ma.